ẹ̀yin sáláfí kí lẹ̀ṣẹ̀ àwọn bàbá wa. àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ jẹ́ sàlàfíà, alùsùnà àti muslim brotherhood, mo fẹ́ kí ẹ súnmọ́ bí kájọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. ẹ̀yin ni mo bá lọ́rọ̀ ní inú fídíò yìí. a kú awuyewuye tó ń lọ lórí ayélujára, kò jẹ́ kó móṣùlẹ̀ ni, àwọn kan móṣùlẹ̀ kò jẹ́ kó móṣùlẹ̀. ẹni tí ó bá tún declare ọjọ́ kan pé ọjọ́ kan báyìí la máa bẹ̀rẹ̀ àwẹ̀, tí òun follow Sultan of Sokoto, pípa ni ó lẹ́tọ̀ọ́ sí. awuyewuye ẹ̀ pọ̀ gan, in fact gan bọ̀dá wa ní Ìwó àwọn tiẹ̀ tó tọ́ sókè wọn fojú gbà ní wípé kí ni ẹni tí ó bá ti follow Sultan of Sokoto kò sọ̀rọ̀ rí lẹ́nu. nǹkan tí mo wá fẹ́ béèrè, gbogbo bí àríyànjiyàn yìí ṣe ń lọ, ó wá ń sọ sí mi lọ́kàn wípé ṣó ní nǹkan kan tí àwọn ọmọ ìyá wa tó jẹ́ alùsùnà wàlìjàmá tó jẹ́ sàlàfíà, ṣó ní àwọn nǹkan kan tí wọ́n mọ̀ tó yẹ pé kò hàn sí àwa tá a jẹ́ mùsùlùmí yòókù ni. nítorí tẹ́ bá wo bó ṣe gbé kíní ìkárí, ẹ máa wò ó pé àbí ó ní oore bàǹtàbàǹtà kan tí àwọn fúlàní táwọn Sultan of Sokoto tó ti ṣe fún àwọn bàbá ńlá wa rí, tó jẹ́ wípé kí ni àwọn alùfínsùnà àti sàlàfíà fi wá wò wípé ó jẹ́ ká lè san ẹ̀san oore yẹn nígbà tí wọ́n máa tẹ̀lé Yorùbá ìdó, àbí olórí bàǹtàbàǹtà kan tí àwọn bàbá ńlá Sultan of Sokoto tó ṣe fún àwọn bàbá ńlá wa, tó fi wá jẹ́ wípé kí ni àwọn alùsùnà takú wípé a gbọ́dọ̀ yẹ ṣe kí ni a gbọ́dọ̀ wà lábẹ́ wọn fún ọ̀rọ̀ ẹ̀sìn. gbogbo àwọn kíní ló ń sọ sí mi lọ́kàn, ló wá jẹ́ kí n tiẹ̀ lọ sí Google pé mo tiẹ̀ fẹ́ mọ ẹni tí Sultan jẹ́, ta ni Sultan jẹ́, ṣó lóore wa ló jẹ́ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan tí wàhálà tiẹ̀ wá pọ̀ tó báyìí lórí ọ̀rọ̀ yìí. mo bá lọ sí Google, mo táìpù Sultan of Sokoto, Google dẹ̀ gbé wá. Google jẹ́ kó yé mi wípé Sultan of Sokoto ó wá látara Sokoto Caliphate, pé àwọn bàbá ńlá bàbá ẹ̀ ló jagun Sokoto Caliphate, pé ńgbà tí wọ́n ní bàbá ẹ̀ lára yẹn Usman Dan Fodio tó ní lára ní ilẹ̀ Haúsá, ìgbà yẹn ni ó wá ṣígun jihad. ìwádìí mi ó fi hàn mí wípé kí ni ní 1804 ni àwọn bàbá ńlá bàbá Sultan of Sokoto ti sìn, tó jẹ́ Usman Dan Fodio, pé ìgbà yẹn ni ó declare jihad ní Hausa land, tó dẹ̀ ṣe kí ni tó carry out àwọn military campaign láti fi ṣe kí ni establish Sokoto Caliphate. and by 1837 the military campaign was very successful, and by that time Caliphate yìí ti flourish débi pé wọ́n ti gbalẹ̀ lọ́gán, wọ́n gbalẹ̀ dé Burkina Faso, Niger, Cameroon, àti wọ́n gba oríṣiríṣi ilẹ̀ gan ní Nàìjíríà yìí, kó tó wá di pé àwọn òyìnbó wá padà dé ní 1903, kó tó di pé àwọn òyìnbó padà wá dé kó tó wá conquer Caliphate. wọ́n wá pé okay, ó ti yé mi, á jẹ́ wípé Sultan of Sokoto yìí àwọn ọmọdọ́mọ àwọn kan tó yẹ pé wọ́n ti lágbára dáadáa ní Nàìjíríà yìí ní kí tẹ́ ń ṣe Nàìjíríà yìí nìkan, because it was touted as one of the most successful empire ní West Africa yìí. so á jẹ́ pé agbára yẹn ni ó sì ń ró wọn. ṣùgbọ́n ní after some days lórí ọ̀rọ̀ yìí, wọ́n á rí pé awuyewuye yìí náà kò ó continue lórí ayélujára. wọ́n á bá kí ló tún ṣẹlẹ̀ nígbà tó wá di pé bọ̀dá wa ní Ìwó àwọn tiẹ̀ wá sọ, wọ́n bínú tán, wọ́n bá lọ dá League of Imam and Alfa lẹ̀. wọ́n ní èyí tí àwọn bàbá tiwa tó dálẹ̀ ní 1964, wọ́n ní ìyẹn kò kájú òṣùwọ̀n tó nígbà tí ó ti wà lábẹ́ Sultan of Sokoto, pé àwọn fẹ́ dá ìmí tí wọ́n lẹ̀ tó jẹ́ wípé kí ni a máa gbọ́ràn sí Sultan of Sokoto lẹ́nu. mo bá tún wò pé a máa ń pọ̀rọ̀ yìí lóró máa ń láwó nínú. a jẹ́ wípé ó ní nǹkan kan táwọn pípù yìí mọ̀ tí kò hàn sáwa Yorùbá yòókù ni. a jẹ́ pé olóore wa làwọn pípù yìí jẹ́, bóyá ó ní nǹkan kan tí àwọn bàbá ńlá bàbá Sultan of Sokoto yìí, ó ní nǹkan kan tí wọ́n ṣe fún wa tó jẹ́ wípé a gbọ́dọ̀ sun ẹ̀san ẹ̀, àbí báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ gangan. mo bá tún padà sí Google pé there must be more to this. ṣe mọ̀ pé àwa kéré àbá gbogbo àwọn ọ̀tàn yẹn, so Google náà la máa ti lọ máa wá pé kí ló ń ṣẹlẹ̀ gangan, kí làwọn pípù yìí ń rí tí àwa ò rí. mo bá tún padà lọ sí Google, mo wá béèrè lọ́wọ́ Google pé kí ni. mo wá rántí pé àwọn bàbá tiwa náà ṣàlùgbà rí, wọ́n lọ láàrì, wọ́n ṣàṣe Ọ̀yọ́ empire. was there a period, ṣé period tí Ọ̀yọ́ empire tó ṣẹlẹ̀, ṣé period yẹn náà ni Sokoto Caliphate ti ṣẹlẹ̀ ní, àbí báwo ló ṣẹlẹ̀, àbí Sokoto Caliphate ti lò gbà tiẹ̀ kí Ọ̀yọ́ empire tó lò gbà tiẹ̀. mo bá ní jẹ́ kí n tiẹ̀ lọ sí Google. nígbà tí mo dé Google, mo bá type sí wípé was there any interaction between Sokoto Caliphate and Ọ̀yọ́ empire. mo tiẹ̀ fẹ́ wò kí ló ṣẹlẹ̀ gangan, báwo ni Sokoto Caliphate ṣe interact pẹ̀lú Ọ̀yọ́ empire, kí ni ìbáṣepọ̀ tó wà láàrin bàbá ńlá bàbá Sultan of Sokoto tó ní a gbọ́dọ̀ wà lábẹ́ yìí pẹ̀lú àwọn bàbá ńlá bàbá tiwa. ẹ jẹ́ ká jọ rìnrìn àjò náà papọ̀. ẹ̀yin èèyàn wa, bá ṣe ń sọ lọ, mo bá type sí Google,
mo bèèrè lọ́wọ́ Google mo ní did Sokoto Caliphate interact with Ọ̀yọ́ Empire? Ǹjẹ́ ìbáṣepọ̀ kan wà láàrin Sokoto Caliphate tó jẹ́ ti baba ńlá àwọn baba Sultan of Sokoto yìí pẹ̀lú Ọ̀yọ́ Empire tó jẹ́ ti àwọn baba ńlá títí wa? Google dá mi lóhùn pé yes, the Sokoto Caliphate significantly interacted with Ọ̀yọ́ Empire during the early 19th century. Wọ́n ní bẹ́ẹ̀ ni pé Sokoto Caliphate yìí ó ní ìbáṣepọ̀ gan pẹ̀lú Ọ̀yọ́ Empire ti àwọn baba ńlá tiwa during the early 19th century, ní gbogbo àwọn period the early 19th century yẹn, primarily through military conflict. Ìbáṣepọ̀ tó wà láàrin wọn kì í ṣe ti pé à ń rẹ́rìn síra wa àbá amúra wa lọ́rẹ̀ẹ́ múlẹ̀, irọ́ o. Wọ́n ní ìbáṣepọ̀ tó wà láàrin wa ni wípé kí ni through military conflict, àwọn Fúlàní wọ́n ṣígun wọ Ọ̀yọ́ Empire and expansion, pé ìgbà tí àwọn Fúlàní yìí tó jẹ́ pé kí ni wọ́n establish Sokoto Caliphate nígbà tí wọ́n fẹ́ máa fẹ̀ sí, tó fẹ́ máa jẹ ju nǹkan tí inú wọn lè gbà lọ, tó fẹ́ máa fẹ̀ sí ni wọ́n fi ṣe kí ni wọ́n fi ní ìbáṣe pẹ̀lú Ọ̀yọ́ Empire àti àwọn bàbá wa. Wọ́n ní Fulani forces allied with the Caliphate conquered Ìlọrin. Wọ́n ní àwọn Fúlàní tó jẹ́ pé kí ni wọ́n wà pẹ̀lú àwọn Sokoto Caliphate, wọ́n ní wọ́n ṣe kí ni wọ́n conquer Ìlọrin, wọ́n ṣẹ́gun Ìlọrin, a key northern Ọ̀yọ́ territory, a key northern Ọ̀yọ́ territory. So Ìlọrin tá à ń rí lé nìyí lára àwọn ilẹ̀ tó jẹ́ pé àwọn baba ńlá wa ní nígbà yẹn ni, tó jẹ́ pé kí ni ó wà ní northern side of the empire òun ni. Ṣùgbọ́n kí ni àwọn Fúlàní kí ni wọ́n ṣe kí ni wọ́n conquer Ìlọrin yìí, and ultimately led to the collapse of the old Ọ̀yọ́ Empire around 1835 to 1837, establishing Ìlọrin. Ó ṣe wà ń yé mi ni àbẹ̀tọ̀ táwọn èèyàn bá ń gba àtọ̀ táwọn Oòduà nation tó bá ń gba ata lórí Ìlọrin, ó ṣe wà ń yé mi ni. So àwọn baba ńlá ló ti ní Ìlọrin tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí àwọn Sokoto Caliphate tó wá fẹ̀ sí làwọn Fúlàní ṣe kí ni lọ́ ṣe wà ṣe kí ni lọ́wọ́ kọ́ńkà Ìlọrin yìí ló sì padà wá di tiwọn ní 1835 sí 1837. Ó lágbára o. Key details of this interaction include, Google tẹ̀síwájú ó ní kí ni àwọn details ìbáṣepọ̀ tó wà láàrin àwọn baba ńlá Sultan of Sokoto yìí àti àwọn baba ńlá tiwa ni wípé number 1, the Ìlọrin takeover. Àfọ̀njá, a Yorùbá warlord, invited Fulani followers of the Sokoto Caliphate led by Malam Alimi to assist in his rebellion against Ọ̀yọ́ Empire, which resulted in the establishment of the Ìlọrin Emirate as a subordinate to Sokoto. A jẹ́ pé tó wáyé pé wọ́n bá dúró ní one-on-one, kò likely wípé kí ni àwọn Sokoto Caliphate pé wọ́n máa gbalẹ̀ tó jẹ́ Ìlọrin lọ́wọ́ àwọn baba ńlá wa tó bá jẹ́ pé one-on-one. Ṣùgbọ́n nǹkan tí Google sọ fún wa bí ìgbà ni pé kí ni ọmọ Yorùbá kan ló gbàbọ̀dè tó jẹ́ Àfọ̀njá, òun ló lọ bá àwọn Fúlàní ṣàjọṣepọ̀ tó invite wọn wọlé wípé kí ni kóun fi borí Ọ̀yọ́ Empire to assist in his rebellion. Òun ló dìtẹ̀ against the Ọ̀yọ́ Empire, which resulted in the establishment of the Ìlọrin Emirate as a subordinate to Sokoto. Òun ló fi jẹ́ pé kí ni wọ́n fi gba Ìlọrin. So kì í ṣe pé àwọn baba ńlá wa, nǹkan tí mo fẹ́ ká dìmú níbi ọ̀rọ̀ yìí nìyẹn o, kì í ṣe pé wọ́n ya ọ̀lẹ, tí ọ̀lẹ kọ́ lọ́ fi pàdánù Ìlọrin, torí wípé kí ni ọ̀dàlẹ̀ kan wà láàrin wọn tó ṣe kí ni tó invite àwọn Fúlàní wọlé. Ó lágbára o, Ọlọ́run á ṣàánú wa. Ẹ jẹ́ kí a kà síwájú sí i. Number 2, wọ́n ní destruction of Ọ̀yọ́ Ilé. Following years of conflict, the forces of the Ìlọrin Emirate under Abdulsalam, láàrin àwọn tó gbàjọba lọ́wọ́ Àfọ̀njá ní Ìlọrin yìí, ìkànnì wọn máa jẹ́ Abdulsalam, sacked the Ọ̀yọ́ capital Ọ̀yọ́ Ilé, Old Ọ̀yọ́, in 1837, effectively ending the empire's dominance. Àṣé lẹ́yìn ìgbà tí wọ́n gba Ìlọrin tán, ìyẹn ò tún tó wọn, ó wá ń ṣe wọ́n bíi pé wọ́n tún gba gbogbo ilẹ̀ Yorùbá tó kù, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fífẹ́ máa fẹ̀ sí lọ́ndà Abdulsalam. Ṣe pé bí empire system ṣe rí nìyẹn, wọ́n máa gbìyànjú àti máa fẹ̀ sí ni. So wọ́n lòun ló wá fa ìdí tí Ọ̀yọ́ Empire, capital àwọn bàbá wa ní Ọ̀yọ́ Empire yàgbà yẹn, capital wọn wà ní Ọ̀yọ́ Ilé, which is Old Ọ̀yọ́, in 1837. Òun ló wá fà tí capital yìí tó fi ṣe kí ni tó fi gbé kúrò ńbẹ̀ nígbà tí wàhálà àwọn Fúlàní tí ó pọ̀ jù.
Number 3, expansion and resistance. Wọ́n ní bí àwọn Sokoto Caliphate yìí ṣe ń fẹ̀ sí, kí ni àwọn bàbá wa ṣe? Ṣé wọ́n gbẹ́nu rọ̀ wọ́n wò ni? Àbí ṣé wọ́n gbìyànjú pé láti ṣe kíni láti dá wọn dúró níbi fífẹ̀ sí tí wọ́n fẹ́ fẹ̀ sí yìí? The Sokoto backed forces sought to expand further into Yorùbá land. Wọ́n láwọn Fúlàní yìí wọ́n gbìyànjú láti tún wọlé Yorùbá sí, wọ́n ti gbà lọ́rin kò tó wọn. Wọ́n tún wá wò pé ká tún gba àwọn ibi ẹ̀ yòókù sí kí gbogbo ilẹ̀ Yorùbá kúkú di ti Fúlàní. But were stopped by the Ibadan army at the Battle of Osogbo in 1840. Wọ́n láwọn bàbá wa ò káwọ́ gbéra. Láwọn bàbá bá wò pé kí ló ṣẹlẹ̀? Irú kí ló ń pọ̀ òkú ẹ̀wò lélẹ̀, irú insult wò lélẹ̀ làwọn bàbá bá kó ogun jáde. Wọ́n kó ogun jáde, ogun tí wọ́n máa ń bú sìn, òun ni wọ́n fi gbalẹ̀ Yorùbá lẹ̀ o. Àwọn bàbá wa kó ogun jáde, wọ́n kó ọmọ jáde, wọ́n kó ẹrú, gbogbo wọn lọ kó jáde àti ọmọlábí, gbogbo wọn jáde sí àwọn Fúlàní wípé kí ni ní gbalẹ̀ Yorùbá. Ìyẹn ní 1840. Wọ́n ní ìjà yẹn lè kú ní Òṣogbo ni wọ́n ti jà ìjà yẹn. Okay, ní number 4 wọ́n ní the conflict transformed Ìlọrin into Fulani outpost. Wọ́n ní ìjà yìí ó ṣe kí ni, ó jẹ́ kí Ìlọrin di ti àwọn Fúlàní and accelerated the collapse of the Ọ̀yọ́ empire. Ó dẹ̀ jẹ́ kí ni, ó ní ìbáṣepọ̀ pẹ̀lú bí Ọ̀yọ́ empire tí ayé táwọn bàbá wa ń lò ń gbà yẹn bó ṣe jẹ́ kí ni, bó ṣe dojúbolẹ̀, contributing to increased slave trading in the region until the mid-19th century. So Google wa conclude by saying this period marked the violent end of Ọ̀yọ́ supremacy in the region due to the rapid religiously motivated expansion of the Sokoto Caliphate. Wọ́n ní wàhálà yìí òun ló fa ìdojúbolẹ̀ tí ayé táwọn bàbá wa ń jẹ́ ńgbà àwọn Ọ̀yọ́ empire tí ó fi ṣe kíni, tí ó fi dojúbolẹ̀. Ṣé pé àwọn Fúlàní, ṣé pé kì í ṣe pé bóyá wọ́n jẹ́ olórí wa kankan? Ṣé pé ó ti pẹ́ tí wọ́n ti ń bá wa ṣọ̀tá? Ṣé pé àwọn bàbá wa nínú bravery wọn, nínú akitiyan wọn ni wọ́n jáde sí wọn ní ó jẹ́ kí wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá tán? Ṣé pé gbogbo wa Fúlàní làbá máa sọ báyìí? Ṣé pé báyé Ìlọrin ṣe dà yìí, ṣé pé bẹ́ẹ̀ ni ayé gbogbo wa náà bá ṣe dà ńlẹ̀ Yorùbá? Ẹ jọ̀ọ́, kí wá lè ṣe àwọn bàbá yìí? Ṣé òun tá à ń sọ ni wípé ìgbà táwọn Fúlàní bọ̀ yẹn kò jẹ́ kó tẹ̀ kúkú dá wọn dúró rárá? Kọ́kù ti jẹ́ kó, tó bá yẹ kí wọ́n ti jẹ́ kó gba gbogbo ilẹ̀ Yorùbá ni, gbogbo awuyewuye pé àṣẹfẹ́ máa wà lọ́ndà Sultan of Sokoto kò ní sí, àwọn ọlọ́kùnkùn ti máa ní wá. Wọ́n ní ẹni tó lẹ́rù ló lẹ́rù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin Sàlàfíà, ẹ̀yin Muslim Brotherhood, ẹ̀yin Alùsùnà, ẹ jọ̀ọ́ kí ni ẹ ṣe àwọn bàbá wa? Ṣé tó bá jẹ́ ẹ̀yin lẹ wà ní ayé ìgbà yẹn, ṣé ohun tẹ́ ń sọ fún wa ni wípé kò jẹ́ kí àwọn bàbá yìí jáde sí àwọn Fúlàní kí wọ́n bá wọn jà pé kí wọ́n má gbalẹ̀ àwọn bàbá ńlá tiwọn? Ṣé nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn? Ẹ̀sìn yìí gan, ìgbà míì gan téèyàn bá ń ṣe gan, èèyàn á fẹ́ máa wò pé kò tí ẹ fẹ́ yéèyàn mọ̀. Ṣé tí ẹ̀yin, ìwọ tó jẹ́ Alùsùnà tó ń wò mí, ìwọ tó jẹ́ Muslim Brotherhood tó ń wò mí, ìwọ tó jẹ́ Sàlàfíà tó ń wò mí, ìwọ tó jẹ́ Wàhábíyà tó ń wò mí, tó bá wà láyé ìgbà yẹn tó jẹ́ ọmọ Yorùbá, ṣé báwọn Fúlàní ṣe dé yẹn, tèmi náà bá wà láyé nígbà yẹn tí mo jẹ́ ọmọ Yorùbá, ṣé báwọn Fúlàní ṣe dé yẹn, ṣé ó yẹ ká káwọ́ sókè pé ó yá ẹ kó wa lẹ́rú nítorí ìfẹ́ Islam? Ṣé bó ṣe máa jẹ́ nìyẹn? Nígbà táwọn bàbá yìí ti wá ṣakitiyan tí wọ́n ti gba ilẹ̀ Yorùbá ilẹ̀ fún wa wípé kí identity wa lè remain gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kí ló wá dé ta fẹ́ ya ọmọ àlè tó jẹ́ wípé kí ni a fẹ́ tà wá lọ́pọ̀ fáwọn Fúlàní? Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé tí wọ́n bá jogún an empire, because Yorùbá là ń tà wá yìí, empire ta jogún lọ́dọ̀ àwọn bàbá wa ni, because it's a relic of the old Ọ̀yọ́ empire. Ṣé tí wọ́n bá jogún irú nǹkan báyìí, ṣé wàá wá ya ọmọ akótilétà tó yẹ pé wàá kọ̀ dànù? O mọṣẹ́ tí wọ́n ṣe kó tó rí kinní yẹn, ìwọ kàn máa wá ọmọ àdánù. Ẹ jẹ́ ká fi ti bàbá wa Sheikh Habibullah Adam Alilori ká fi ṣe example. Ẹ̀yin náà tiẹ̀ máa kẹ́kọ̀ọ́ lára bàbá yìí. Gbogbo ẹ̀ náà kọ́ lẹ fi máa ṣọ̀tẹ̀. Nígbà tí bàbá wọn build an empire bíi Morikas yẹn, bó ṣe dàgbà tó yẹn, an institution like Morikas, tẹ wá ní kó káwọ́ gbéra, tó bá ń sọ̀rọ̀ oṣù kó má dà sí, kó remain in the background. Ṣé tó bá jẹ́wọ́ náà ló ní Sheikh Habibullah tó gbaṣẹ́ lọ́wọ́ bàbá tiẹ̀ tó jẹ́ Sheikh Adam Alilori, wàá káwọ́ gbéra kí Morikas má lẹ́nu ń bẹ̀ mọ́? Gbogbo iṣẹ́ táwọn bàbá yẹn ṣe tí wọ́n dá rọ́bìtọ̀ lẹ̀, wàá káwọ́ gbéra pé kó má lẹ́nu bẹ̀ mọ́? Sultan of Sokoto ni kó máa sọ fún wa gbogbo àlámọ̀ ìwà nínú ẹ̀sìn, òun ni kó máa bá wa ṣe. Ẹ jẹ́ ká máa ronú. Ṣé rí ẹ̀sìn ó ní value títí ẹ̀?
ṣùgbọ́n ìjọ́mọ ènìyàn náà ó ní value ti tiẹ̀. Ọlọ́run dẹ̀ sọ sínú Kùránì wípé kí ni a dá yín ní tribe, a dá yín ní ethnic group pẹ̀lú èdè oríṣiríṣi kẹ́ ẹ lè bá mọ́ra yín. Tó dìgbà tí gbogbo wa bá di Fúlàní kó tó di pé wọ́n sọ pé àti ìgbà yẹn láṣẹ tó rẹ́sìn Islam yìí ṣe ni. Ẹ jẹ́ ká bira wa kí ló dé tá a fẹ́ ya ọmọ akótilétà báyìí, kí ló dé tó fi jẹ́ pé nǹkan kan ò kí ń ta wá lára nínú history ilẹ̀ Yorùbá, kí ló tó fi rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbòye sí gbogbo nǹkan tá à ń ṣe, gbogbo nǹkan tá à ń ṣe ló lẹ́san o. Omi Yorùbá, èdè Yorùbá tá à ń sọ yìí, ilẹ̀ Yorùbá tá à ń tẹ̀ yìí, oúnjẹ Yorùbá tá à ń jẹ, gbogbo ẹ̀ ló máa bí wà. Bí ẹ̀sìn ṣe máa bìyàn, bẹ́ẹ̀ ni belong sí particular tribe náà bẹ́ẹ̀ ló ṣe máa bìyàn téèyàn bá dalẹ̀ tribe yẹn. Àwọn bàbá wa ò fàyè ní àwọn mùsùlùmí tó wà níbí báyìí lára. Tí evidence bá dẹ̀ wà pé wọ́n fàyè ní àwọn mùsùlùmí tó wà níbí báyìí lára, ẹ jẹ́ ká rí. Tó bá jẹ́ pé wọ́n fi ayé ní àwọn mùsùlùmí tó wà níbí báyìí lára nígbà yẹn ni, ṣé gbogbo àwọn central mosque àwọn rí ní ọ̀dọ̀ àwọn lọ́ba tó jẹ́ pé irú ti Ògbómọ̀ṣọ́ yẹn tó jẹ́ pé every ààfin ó ní central mosque ṣé a máa ní ó ṣòwò wípé kí ni àwọn bàbá wa wọ́n gba Islam lọ́wọ́ tọwọ́ tẹsẹ̀ tó dìgbà tó wá di wípé a bá wá di ẹrú Fúlàní kó tó di pé a ṣe Islam yìí dógóńgó ni. Ẹ jẹ́ ká máa ronú o, bí ọ̀run ṣe máa bìyàn fún tẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ilẹ̀ yìí táǹtẹ̀ yìí náà bẹ́ẹ̀ ló ṣe máa bí wá tí a bá dalẹ̀ àwọn bàbá yìí tí wọ́n ṣe akitiyan láti dá àwọn Fúlàní ìdúró tí wọ́n jẹ́ kí á dẹrú wọn. Ẹ jẹ́ kí n sáré sọ kókó ọ̀rọ̀ méjì kan sí kí n tó di pé mo mú fídíò yìí wá sí ìparí. Ṣé nígbà tí ọ̀rọ̀ rí báyìí tí àwọn Ahlus-Sunnah wal Jama'ah, àwọn Muslim Brotherhood, àwọn Salafiyya tí wọ́n ní dandan sẹ̀ under fìtì Sultan of Sokoto la gbọ́dọ̀ wà. Àṣé gbogbo bí kíní ṣe ń lọ tí àwọn mùsùlùmí tá à ń bá wa fà láàrin ara wa táwa traditional Muslims nílẹ̀ Yorùbá ń sọ pé iṣẹ́ irọ́ a lè dá tiwa ṣe. Àṣé àwọn oníṣẹ̀ṣe àṣé wọ́n ń study wa. Àwọn oníṣẹ̀ṣe wá wò ó pé àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ dá dúró yìí ó dàbẹ̀ ni pé agenda wọn fẹ́ jọ tiwa. Ẹ jẹ́ ká align pẹ̀lú wọn. Wọ́n wá ń rí àwọn ọ̀rọ̀ kògbákògbé, àwọn emotional blackmail. Àwọn kan wá ń jáde wọ́n á sọ pé tẹ́ bá ti rí mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe tí ọ̀rọ̀ wọn ti jọ́ kan á jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ní wọ́n ti gbàbọ̀dé fún Islam ní ẹ̀kúlé táyé yín rí báyìí. Ṣé ìdífàdà kún wọ́n jẹ́ kèfèrí, ṣé ìdífàdà kún wọ́n jẹ́ oníṣẹ̀ṣe, ṣé wọ́n ń ṣọmọ Yorùbá mọ́ ni? Ṣé nǹkan kan gbọdọ̀ pa àwa àti àwọn ọmọ Yorùbá wa papọ̀ mọ́ ni? Ṣé tí wọ́n bá fẹ́ gbalẹ̀ Yorùbá yìí sìn tó ń pẹ̀yìn ti jẹ́ Muslim, anybody tó bá ti wá fẹ́ gbalẹ̀ Yorùbá yìí sìn tó ń gbógun bọ̀ ẹ̀yin kúrò láàrin àwọn ọmọ yayin tó jẹ́ Yorùbá ẹ lọ ọjọ́ ìyẹn ni tó ń kógun bọ̀ yẹn. Kí ló dé tá a rí báyìí? Ṣé rí tí èèyàn lè jẹ́ ọ̀tá ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan there might be an alignment of agenda, an alignment of objective, an alignment of goals. Kò sí nǹkan tó kọjú wa wípé báyìí jẹ́ mùsùlùmí yìí à ń ṣe abọ̀rìṣà. Kò sí nǹkan tó kọjú wa wípé ẹ̀kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ àwa àti àwọn abọ̀rìṣà tó bá jọra wọn kò sí nǹkan tó ní ká má jọ ní àjọṣepọ̀ papọ̀ láti lè protect ilẹ̀ Yorùbá yìí. So jẹ́ ká sinmi gbogbo àwọn emotional blackmail yẹn. Ní àwọn ìgbà míì nínú awuyewuye tó ń ṣẹlẹ̀ ní àárín ìjọ mùsùlùmí tí Sheikh Imran Eleha tó bá sọ nǹkan mi tó jọ mọ́ ti Bàbá Lágége ṣé wọn kì í post ẹ̀ lórí péjì wọn ni? Ṣé Ànábì Muhammad nígbà tó lo ìṣẹ̀mí ayé títí ẹ̀ ṣé kò ní ìbáṣepọ̀ pẹ̀lú aṣáàrí treaty of Hudaybiyah tó jẹ́ wípé kí ni Ànábì ní treaty ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn abọ̀rìṣà wípé kí ni àwa àti yín o based on this condition àníjọba ara wa jà o tí àgbọ̀yé kò bá ti jọ wà. Ẹ jọ̀ọ́ kí ló wá kọjú wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá jẹ́ mùsùlùmí tó fi jẹ́ wípé a lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa tó jẹ́ abọ̀rìṣà tó yẹ pé a lè ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn wípé kí ni lórí ọ̀rọ̀ yìí o lórí pé ká protect ilẹ̀ Yorùbá yìí o wípé kí ni ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ takuntakun láti lè stop the fulanization of Yorùbá land. Ẹ jọ̀ọ́ so ẹ lọ sinmi gbogbo àwọn emotional blackmail yìí bèbí ti ṣẹ́jú. Gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe níbi ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run wà lókè tó yẹ pé ó máa dájọ́ yàn ṣùgbọ́n ká máa blackmail ara wa wípé tí wọ́n gbọ́dọ̀ rí mùsùlùmí. Ṣé tó wáyé pé ọmọ abọ̀rìṣà kan ló fẹ́ fún mi ní ṣẹ́ǹsì ló fẹ́ jẹ́ káyé màá dúró dè wọ mùsùlùmí tó yẹ pé o rí mi bóyá mo kú àbí mi ò kú máa dúró dè alignment gbọ́dọ̀ wà kó yẹn ò kọ́ di Islam tí mò ń ṣe ìyẹn ò ní pé kí n má rí àlejò náà wọ̀ tí agenda wa àtàwọn oníṣẹ̀ṣe tó bá papọ̀ kò sí nǹkan tó ní ká má pawọ́ pọ̀ láti protect ilẹ̀ Yorùbá yìí. Ó jẹ́ point number 1. Ọ̀rọ̀ mi kejì ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá akúkú ń rí yín Benny Lee ọkàn bí ọlọ́pàá olówó Èkó MS Baba gbogbo yín là ń rí but ẹ má bite more than you can chew.
gbogbo akitiyan yín là ń rí lórí wípé kí ni ẹ fẹ́ kí the Yorùbá values pé kó remain, but don't bite more than you can chew. Advice me, this is an advice that is coming from the bottom of my heart to you guys. Ẹjọ́ mélòó ni gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ń pàwọ́ kan ní Yorùbá Muslim, mélòó ni gbogbo wa? Ṣé ojú gbogbo bíi 5 states ta ní Nàìjíríà ìlọ́nà ni? Ṣé Yorùbá pọ̀ ni? Ẹ máa wá mú agenda yín débi wípé ẹ fẹ́ dojú Islam bolẹ̀ nílẹ̀ Yorùbá, kò lè possible. Ṣé mo bí Islam ṣe gbilẹ̀ tó nílẹ̀ Yorùbá yìí ni? Moikas lásán ẹ mọ iye professionals tí Moikas, àwọn dignitaries, àwọn èèyàn ńláńlá tí Moikas ti produce ká tó wá máa sọ àwọn ilé kéwù mú ìyókù. Ṣé mo bí àwọn Sunni Islam bó ṣe gbilẹ̀ tó nílẹ̀ Yorùbá yìí? Ṣé mo bí àwọn Salafiyya ṣe gbilẹ̀ tó? Ìwọ lásán gan-an ní Muslim Brotherhood mẹ́rin ṣé mo bó ṣe gbilẹ̀ tó? Tẹ́ máa sọ pé ẹ fẹ́ dojú ẹ lè win. You cannot, obliterate Islam from the face of this Yoruba land. This is an agenda that you cannot win. Go and write it down. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ nínú ọkàn yín. So gbélé tẹ́ ń ṣe yìí, it is good if you want to protect Yoruba values. It is very nice, but don't do it at the extent of pé bóyá ẹ fẹ́ dojú Islam bolẹ̀, ẹ fẹ́ káyọ̀ Islam kúrò nílẹ̀ Yorùbá, kò lè possible. Nǹkan ẹ lè rí draw ẹ lè rí. So the best thing ni wípé pẹ̀lú gbogbo agenda tẹ́ ní yìí ni wípé kí ni kẹ́ ẹ fà àwọn ọmọ Yorùbá yín tó bá jẹ́ Muslim kẹ́ ẹ fà wọ́n mọ́ra. Níbi tí alignment yín tí goals yín bá ti align, ẹjọ́ ní àjọṣepọ̀. Mo láì bí àwọn Oòduà page kan ṣe gbé ọ̀rọ̀ síta nígbà wípé kí ni àwọn support traditional Yorùbá Muslims lórí bá ṣe ń dá dúró táà fira wa sábẹ́ Sultan of Sokoto. Mo appreciate wọn. Irú nǹkan tó yẹ kẹ́yìn náà máa ṣe nìyẹn. Gbogbo àwọn nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ bí ìpànìyàn nǹkan kan yẹn lẹ́ máa sọ, ṣùgbọ́n ká sọ pé ẹ fẹ́ dojú Islam bolẹ̀ kò possible. Mélòó gan ni gbogbo Yorùbá tá à ń yá àwọn kan sọ́tọ̀ pé Yorùbá Muslims ni wọ́n. Mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Russia. Bí Russia ṣe ń bá Ukraine jà yẹn, Russia ní àwọn Islamic Republic London tó jẹ́ wípé kí ni báwọn people yẹn ṣe jẹ́ Islamic Republic tó, they have unflinching loyalty to the Federation of Russia. Russia ò ta wọ́n dànù. Because I follow the war very well. Chechnya àti Dagestan, they are Muslim populated republics. Ibẹ̀ làwọn Khabib yìí, ibẹ̀ ni wọ́n ti wá. Àwọn Shimev, ẹni tó bá ń wo MMA, wà mọ̀ wọ́n. Ibẹ̀ ni gbogbo wọn ti wá. They are Muslims. Wọn tó yẹ sọ pé kí ni káwọn wà disloyal sí Russia. So as Yorùbá Federation too, we can have Muslim subjects, we can have Muslim citizens. It does not stop your agenda of protecting Yorùbá values. But gbogbo wípé kí ni a fẹ́ dojú Islam bolẹ̀ yẹn, ibẹ̀ lẹ máa wà, ẹ lè rí draw. Àfi tí Islam bá tún máa borí yín, the best thing tẹ́lẹ̀ kọ́kọ́ ṣe ni wípé kẹ́tì fara balẹ̀ wò pé nínú àwọn mùsùlùmí yìí, èwo ni ọpọlọ ẹ tutù, ìwo lórí ẹ pé tó jẹ́ pé ó sì ní tara Yorùbá lára. Irú bàbá wọn Akéwùgbà Gòdù yẹn, irú Sheikh Adam Ali Lori yẹn, irú gbogbo àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá yẹn, kẹ́ fà wọ́n mọ́ra. Kẹjọ ní àjọsọpọ̀, kẹjọ ní àjọyépọ̀, kẹjọ ní ìbáṣepọ̀ tó dán mọ́rán ju pé kẹ́ sọ pé gbogbo ọ̀rọ̀ kò gbá kò gbélé fẹ́ máa sọ sí Islam láti fi dojú Islam bolẹ̀. Ẹ kò máa wà ń bẹ́ẹ̀ ni. At the end of the day, kó má jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń tọ́ láti protect gan, gbogbo nǹkan agenda tẹ́ ń tọ́ láti achieve gan, ẹ ní padà achieve ẹ̀. Táwọn mùsùlùmí bá dẹ̀ gbìnà yá mọ́ yín lọ́wọ́, because Islam máa bẹ́ẹ̀ ṣe under one condition wípé o ní lára. Mo ṣe sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan pé àwọn bàbá wọn ní Islam lára. So anybody does not have any right to come and attack them militarily. They have to defend the land because wọn ní Islam lára, wọn fi Islam láyé balẹ̀. But ẹ̀yin yìí ẹ lọ kẹ́kọ̀ọ́ látara ohun kan báyẹn. Tí ẹ bá ní Islam lára, Islam máa padà yọjú padà sí yín. The best ni wípé kí ni ẹ study gbogbo bó ṣe ń lọ ní Islamic world nílẹ̀ Yorùbá yìí wípé okay, àwọn ilé ọpọlọ wọn pé àwọn ilé sì ní tara ìjẹ́ ọmọ Yorùbá, ẹ̀jẹ̀ Yorùbá sì ń flow lára àwọn ilé, ẹ jẹ́ ká align pẹ̀lú wọn bá ṣe fẹ́ protect ilẹ̀ Yorùbá yìí. Ní lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àfàmọ́ Jésù ó wí tiẹ̀ tó o. Àfàmọ́ Jésù yìí ná. Shalom brother.